Aláròyé máa wí o. Ṣé ẹ rántí obìnrin àgbàlagbà kan abilékọ Àbíkẹ́ Ọlọ́nàdé tọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ̀ lọ́jọ́ 11 oṣù karùn-ún ọdún yìí pé ó fẹ̀tàn jí ọmọbìnrin ọmọ ọdún 14 kan gbé níléèwé aládàáni kan tọ́mọ náà ń lọ lágbègbè Ọbádáoko nílùú Abẹ́òkúta tó sì ta ọmọ ọlọ́mọ ọ̀hún sórílẹ̀-èdè Libya láti lọ fi ṣòwò ẹrú lọ́hùn-ún kọ́wọ́ tó tẹ̀ ẹ́. Láìpẹ́ yìí ni ikọ̀ tẹlifíṣàn Aláròyé online TV wá ìyá tọmọbìnrin náà ń gbé lọ́dọ̀ rẹ̀ lọ láti fọ̀rọ̀ wá a lẹ́nu wò. Màmá àgbàlagbà yìí sọ ohun tójú rẹ̀ rí nígbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀ ó sì ṣàlàyé bí ọmọ tó gbàtọ́ náà ṣe pòórá lójijì. Èyí lohun tó sọ. Kí lorúkọ yín? Mrs. Afọlábí mo gbé ní Ọbádá nọ́mbà 15 Bọ́lájí Street Adigbe Road Abẹ́òkúta. Báwo lọmọ yẹn ṣe jẹ́ sí yín? Ọmọ àbúrò ọkọ mi ni bàbá ẹ̀ ló mú wá sí ọ̀dọ̀ mi torí pé Ìgbò níyàwó ẹ̀ so ó wíṣì pé òun ò fẹ́ kí àwọn ọmọ fara mọ́ fámìlì ìyá wọn jù kán lè gbọ́ èdè ẹ̀ ó dẹ̀ mú wá sọ́dọ̀ mi. Ọmọ yìí ò ju bíi bóyá 6 àbí 7 years ló ti mú dọ́dọ̀ mi tí mo ti ń train ẹ̀. Ó wà ní SS2 àbí SS1 ló wà so mo kàn rí pé ó lọ school ọjọ́ Tuesday May 7 ó lọ sí school. Ilé ìwé wo ló wà? Adéoyè Lambo ní Ọbádá. So Tuesday yẹn ó múra normal bó ṣe máa ń múra ó dáná ó jẹun. Ọmọ yẹn ti tó ọmọ ọdún mélòó? Ó máa pé 16 years ní June 6 ló máa pé 16 years. Ó múra ó dẹ̀ jẹun ó gbé báàgẹ̀ normal ìgbà mi ó máa ń gbóúnjẹ lọ ìgbà mi á lóun gbóúnjẹ ó máa jẹun lé bọ̀tàrọ̀ ọjọ́ yìí ó jẹun lé ó dẹ̀ jẹun ẹ̀tàn ó múra ó gbé báàgì mọ́mì ó dàbọ̀ Olúwa bá mi ṣọ́ yín mo fi ń lólúwa lọ́wọ́ o nọ́mbà mo yìí máa ń sọ fún wọn láràárọ̀ tó bá ti ń lọ nìyẹn dáàzọ. Ó kàn tásìkò tó yẹ kó ti skul dé mi ò rí àwọn tó kù tán wà ní tọ́jọ́ wà lé gbogbo wọn ti dé gbogbo ọmọ ń kọjá ń ta aago 3 mi ò rí blessing aago 4 mi ì má rí blessing bí tí mo ti ń dàgbà blessing ò tí ì dé sọ pé àbó ti gba ṣọ́ọ̀bù ni àbí ó ní kọ́sítọ́mà bó lọ bá wọn ṣerun ni tó bá yàdrẹ́sà ni ó ti kọ́ yàdrẹ́sà even ọ̀gá ẹ̀ ti ní kí n wá gbàyè fún èmi mo mọ̀ pé ó sì kéré mo fẹ́ kó sì wà ń bẹ̀ kó fi parí secondary school tó bá parí secondary school tó bá ṣe WAEC tí n bá gbàyè fún gbà yẹn ó máa lọ ṣe upgrading so that a lè help ẹ̀ tó bá wọ school plan mi fún nìyẹn òun ní mi ṣe gbàyè yẹn fún ọmọ tí mo ṣe fílẹ̀ pé kó sì máa continue láti lọ síbi iṣẹ́. Mo wá lọ ṣọ́ọ̀bù kò lè lọ ṣọ́ọ̀bù láì jẹ́ pé wálé wá jẹun toró láìkí oúnjẹ òun finú ẹ̀ ṣeré kò lè lọ ṣọ́ọ̀bù láì jẹ́ pé ó jẹun ó wá mi ò rí inú bí mi mo ṣáà ń wọ̀nà gbogbo àwọn mẹ́mbà chọ́ọ̀chì mi tó jẹ́ mọ́jọ wà kíláàsì mo pa àwọn ìyá wọn àwọn náà mọ́ ti dé tipẹ́tipẹ́ kí ló ṣẹlẹ̀ inú bí mo bọ́ síta mo lọ ra pankẹ́rẹ́ pé tó bá dé mo máa nà mo mú pankẹ́rẹ́ wọlé èlé máa ti kọjá abẹ a ní program mo fẹ́ lọ chọ́ọ̀chì ní 5 blessing ò tí ì dé so mo bẹ̀rẹ̀ sí pé kí ló ń ṣẹlẹ̀ mi ì rí blessing ọmọ mi ti ibi iṣẹ́ dé blessing ọmọ àti ti school dé bóyá lọ báyọ̀ ṣe irun ni kò ṣẹlẹ̀ rí náà kí ló ń ṣẹlẹ̀ so bí eré ní àwàdà ni bí kan náà àwọn ọmọ inú ilé tó yẹn lọ màpò ní ṣe dé ṣe bóun àti lágbájá náà jọ jáde láàárọ̀ tán jọ lọ school yẹn wá pè nọ́mà náà yẹn máa ń pè láràárọ̀ ọjọ́ máa ń lọ mo àrùn ká òótọ́ mà ní gba ọ̀dọ̀ yẹn lọ bí mo ṣe máa dọ́dọ̀ yẹn nìyẹn sọ pé torí ọmọ yẹn ó máa ń ká lòlò mi tiẹ̀ mọ̀ torí mi bá sọ̀rọ̀ rí lẹ́yìn pé kókò kí mi bọ̀ ìyẹn ọmọ yẹn ó sínú ẹ̀ mi mọ̀ pé ó ń ká lòlò bọ̀ bí ó ṣe fẹ́ máa sọ̀rọ̀ nìyẹn gbà pé bó ṣe ti skul dé ó sọ fún òun wípé blessing gbé báàgì o pé kò dé skul o ó kàn ní kó máa lọ ni o kí ló tó wá sọ fún mi ibo ló lọ ibo ló fẹ́ gbà kò yé mi mo ṣàwọn àrò tí mo lọ church so ó ní nọ́mbà ọ̀rẹ́ ẹ̀ kan lórí fóònù màmá ọ̀rẹ́ ẹ̀ ni ọmọ yìí ò ní fóònù nọ́mbà màmá ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n fi máa ń pera wọn nọ́mbà tèmi náà wà lọ́wọ́ ọmọ ẹ̀ tọ́mọ yẹn náà bá fẹ́ pè ó máa pè mí mo kàn wá ronú lọ ọ̀dọ̀ ọmọ yẹn mo wá pe nọ́mbà ọmọ ẹ̀ mọ́ mi ẹ̀gbẹ́ mi ẹ̀jọ̀ Jọkẹ́ mo fẹ́ bá sọ̀rọ̀ wọ́n gbé fóònù fún Jọkẹ́ kí ló ṣẹlẹ̀ blessing ńkọ́ mi ò rí kó ti school dé blessing wá school lẹ́ni o kò wá school kẹ́hún ní ìhẹn ṣé wọ́n lọ school náà lọ school blessing wá school mo ní school uniform ló gbé kúrò ní láàárọ̀ ọmọ yẹn ní kò wá sí school mo ní ẹ gbà mí kí ló ń ṣẹlẹ̀ ọmọ yẹn ṣáà ń pè mí
ọmọ yẹn wá máa dáhùn pé ó fi nọ́mbà kan fóun tó ti skul dé rà pé ó fi nọ́mbà kan pé mọ́mí òun pòun fẹ́ bóun sọ̀rọ̀ torí nígbà tóun ti skul dé mọ́mí ní nọ́mbà kan ti pè òun wọ́n wá fún ní fóònù ó máa pe nọ́mbà yẹn padà ó jẹ́ blessing kí n jẹ́ kóun sẹ́ndì nọ́mbà yẹn sí mi àmọ́ ní ò ṣe ọmọ yẹn wá sẹ́ndì nọ́mbà yẹn sí mi mo pè é ó ring kò gbé ó ring kò gbé ọmọ mi náà pé ó ring kò gbé mo wá tún pe ọmọ yẹn padà pé nọ́mbà tó fún mi ó ring pé kò gbé òun ó pè nísìnyí ó gbé kí n jẹ́ kóun tuntun pé ọmọ yẹn tún wá tún pè ó ní ó gbé even ó sọ pé òun wà ní pé mọ́mí òun ó sọ pé òun wà ní Ìbàdàn pé mọ́mí òun wá gba fóònù lọ́wọ́ pé Ìbàdàn kẹ̀ kí ló ń ṣe ń Ìbàdàn ó yá máa bọ̀ ní nísìnyí mọ́mí ẹ̀ ti ń wá ẹ wọ́n ti ń dààmú o wọ́n ti ń wá ẹ o wọ́n ló sọ pé yes ma the next thing tí wọ́n tún máa padà pé gbà tẹ́mi wá expect mo ṣáàtún wá pé ọ̀padà pé báwo dẹ̀ ṣe àti bá wọ́n ní àwọn ti pé àwọn sọ báyìí fún un ó lóun ti gbọ́ à ń retí mo pè wọ́n náà ti ń pè o nọ́mbà yẹn kò lọ mọ́ o mi ì lè sùn tílẹ̀ fi mọ́ bó ṣe dàárọ̀ ọjọ́ kejì mo gba skul wọn lọ mo dé skul mo rí master kan wọn ṣáà ní màmá ọ̀rẹ́ yẹn náà lórí àrẹ ti pé kí n lọ bá Mr. Shitu ní skul wọn pé tí n bá ti dọ́dọ̀ Miss Mercy yẹn mo débẹ̀ mo béèrè máa yẹn wọ́n mú mi débi tí ó wà mo dé mo ní mọ́mí blessing ó ní in fact àwọn ọ̀rẹ́ pé wọ́n ti wá báwọn ní àárọ̀ yìí wọ́n ti ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún òun pé kódà ó bá àwọn inú jẹ́ wọ́n ṣàpègbè àwọn ọmọ yẹn jáde oníkálukú ṣàṣọ tiẹ̀ pé kódà ó ìfáìtì òun pé wọ́n lẹ́nu pẹ́ nìkan fẹ́ mú òun lọ sí Libya kóun lọ máa ṣe iṣẹ́ òun torí pé òun good pé wọ́n máa fáwọn ní 1 million wọ́n máa fáwọn ní 10 million pé òun sọ fún mi pé òun ò lọ ní gbogbo wọn fi ń gbà mọ́ra wọn lọ àwọn yẹn ń gbà mọ́ra wọn. master ìwà abẹ́rẹ́ nọ́mbà tó fi pè mí ń kọ́ mo wá fún wọn ní nọ́mbà yẹn lórí fóònù wọn torí mi ń pè kò gbé master yẹn wá pè ó gbé kọ́ yẹn wọ́n bá sọ̀rọ̀ wọ́n á gbé fún mi blessing níbo ló wà ó lóun wà nínú mọ́tò ọ̀nà Ṣókótó blessing ìgbà tó fẹ́ lọ bìkan kí ló dé tó sọ fún mi ṣé màá ní kó o má lọ ni ó yẹ kó o sọ fún mi ó dábí tó o dín yẹn kó o bọ́lẹ̀ àwọn lòun ò lè bọ́lẹ̀ o torí ibi tó ń wà ó dá tó ń bá ti débi tí èrò wà ó dá kò sí wàhálà ta ni ẹni tó ṣàtọ́nù ẹ lọ síbi tó ń lọ fún mi ní nọ́mbà ẹ nìyẹn so that màá lè kí wọn kí n bá wọn kí n bẹ̀ kó kọ́ bá mi tọ́jú ẹ wọ́n má fìyà jẹ ó ní òun ti gbọ́ pé kí n jẹ́ kóun wo nọ́mbà yẹn kóun há sórí so that òun á pè mí kóun lè master yẹn tó gbà pé tá a bá ti pè é kó gbé ó ní òun ti gbọ́ the next thing ọmọ mi ò gbé kọ́ mọ̀ master yẹn mo pè tílẹ̀ ẹjọ́ yẹn fi ṣú mo ti pe bàbá ẹ̀ torí ẹ̀bọ̀n ìlànà bàbá ìyá àti bàbá ẹ̀ wá ìdálẹ́ ẹjọ́ yẹn náà ni mo ti pè wọ́n kọ́ báyìí bàbá yẹn ṣẹlẹ̀ kó yé mi o bí mo ṣe kó ní skul yẹn bẹ́ẹ̀ bàbá ẹ̀ náà ń pè mí lọ pè mí bó aṣáájọ ń kọ̀nẹ́ẹ̀tì ara wa pé báyìí bó ṣe ń gbọ́ mo ṣáà ń sọ fún bàbá ẹ̀ aṣáà ń pe nọ́mbà yìí tó bá ń rí yá wa ring kò ní gbé ìgbó wa tó kọ́ bí after 9 bàbá ẹ̀ wá pè mí òun ti bá blessing sọ̀rọ̀ nísinsìnyí o mo níyè kí ló sọ ó náà wà lójú ọ̀nà àwọn tí ẹ̀ ń bẹ̀ pé kó bọ́ọ̀lì olóhùn ò lè bọ́ọ̀lì mo ní kò sí wàhálà mo ní ẹ bá mi sọ fún ẹ pé padà ẹ bẹ́ wípé nọ́mbà ẹni tó ń ṣàtọ́nù ẹ̀ wípé kó fún yín sódà tí a lè kí ẹni yẹn kó ṣe sódà tí wọ́n lè bá a tọ́jú ẹ̀wọ̀n ní fìyà jẹ mo ní ẹ ṣàṣọ bẹ́ẹ̀ ká tiẹ̀ fi rí nọ́mbà yẹn torí mò ń sunkún rìn kiri ni mo dẹ̀ ń sọ fọ́lọ́n pé nọ́mbà yẹn ṣe mo fẹ́ mọ̀ tí mo bá ti mú ẹni yẹn mo mọ̀ pé yòókù kéré Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi bí abẹ́ ṣe wá pè padà kò sẹ́ni sí bàbẹ́ ó sẹ́ni nọ́mbà yẹn sí ìyẹ́ ló ń béèrè pé kí ló fẹ́ fi nọ́mbà ṣe oníkó sọ pé kó má wọ̀rí pé kó ṣàfóònù ní nọ́mbà sódà tí wọ́n á fi ẹni yẹn ló fi wá sẹ́ni nọ́mbà yẹn sí ìyẹ́ ìmílẹ̀ tó sẹ́ni ẹ̀ sí ìyẹ́ bàbẹ́ ẹ̀ sẹ́ni ẹ̀ sí èmi mo wá mú fọ́mọ mi pé wo nọ́mbà yìí bóyá a máa rí píkṣù ẹni yẹn ìmílẹ̀ tó tọmọ mi fi sórí fóònù ló gbé nọ́mbà ẹni yìí jáde mo ní yé kíkéjì ẹ̀ tó ti àdúrà ló sọ pé mọ́mì mo mọ̀ wọ́n ibẹ̀ ẹni ilé wọn mo lèmi náà máa ń rí ní kọjá ni mo fi gba police station lọ ní alẹ́ ọjọ́ yẹn gọ́sọ̀gù àwọn ọlọ́pàá tẹ̀lé mi débẹ̀ àbánlé ọkọ ẹ̀ ni wọ́n bá ọkọ ẹ̀ ní kò tí ì wọlé mi ìṣàlẹ̀ wéètì mi ìsùn sílẹ̀ fi mọ́ mu kàn ké ṣá nípa ọmọ ọlọ́mọ ọmọ tèmi wà lọ́dọ̀ mi ọmọ àbúrò mi wà lọ́dọ̀ mi ó ṣe jọ́ ọmọ àbúrò ọkọ mi kí ni káyé sọ nípa tèmi so bó ṣe dàárọ̀ ọjọ́ kejì mo ṣá gba ọ̀dọ̀ baálẹ̀ lọ ní àdúgbò wa mo ṣá lọ explain fún àwọn náà pé kó báyìí ló ń ṣẹlẹ̀ o àwa ni kí n tó àárọ̀ jẹ́ nǹkan kí n tó máa dọ́dọ̀ baálẹ̀ mo ti gbọ́ pẹ̀ lọ́dọ̀ baálẹ̀ èmi ò dẹ̀ mọ̀ ni baálẹ̀ sọ pé ọkọ ẹni tẹ́ ń sọ náà rè òun náà ni wọ́n wá fún baálẹ̀ ṣàwá máa yẹn ṣàní kó pé ìyàwó ẹ̀ wà ọmọ yìí ò tí ì rìn jìnnà
so that ọmọ yẹn á lè tètè padà pé ká jọ jókòó as a family wọ́n jọ sọ ní ìsùnmínú tí ò ní ọwọ́ ọlọ́pàá nú gẹ́gẹ́ bí àgbàlagbà so máa yẹn sọ bẹ́ẹ̀ fún ó pè ó níbi tó ń wà pé òun ò náwó mọ́tò níwájú ọlọ́àtẹ̀ máa yẹn sẹ́ndì 3,000 naira sí ó sọ pé gbọ́ra lòun wà pé 3,000 ló fẹ́ fi wọ mọ́tò máa yẹn sẹ́ndì 3,000 sí. yẹn sí obìnrin tó mú ọmọ yẹn lọ. bẹ́ẹ̀ ni sà wọ́n sẹ́ndì 3,000 naira sí pé kó fi lè ó dé òkè òun gbà tó dòrè owó lòun ń bọ̀ èmi lọ ilé mo ṣàlọ́ ṣe 1 or 2 things ìgbà tó ń pè mí pé ó ti dé kí n máa bọ̀ mo wá rò pé ó ti dé kí n máa bọ̀ ṣé tí mo bá dákẹ́ báyìí ṣé kìí ṣe wípé wọ́n máa fọwọ́ lágbá mi lójú ní ọba dá tó lájèjì ni mí ṣé kìí ṣe wọ́n máa fọwọ́ lágbá mi lójú mo kọ̀ pọ̀ ọlọ́pàá ni mo èpo ọlọ́pàá lẹ pé ẹ máa bọ̀ ẹni báyìí ti wà ní ilé baálẹ̀ so èmi àtàwọn ọlọ́pàá àkànjọ pàdé ní ibẹ̀ wọ́n ṣe gbé lọ nìyẹn ló fi wà ní police station. ìgbà tí wàhálà ìṣá pọ̀ tí àwọn ọlọ́pàá ṣáà ń disturb ẹ̀ pé kó tó bá yẹ pé ó tètè kọ́mọ tó kọjá rárá ó yẹ kọ́mọ yẹn ti dé ìgbà tí wàhálà ìṣá pọ̀ ó dà pé ó ń pe ó connect àwọn tí bóyá ó tọmọ fún wọn ni I don't know ó ṣá connect wọn lọ́hùn náà ní òkè pé wọ́n máa dá ọmọ padà even nígbà táwa ní police station gan ẹni tí wọ́n lọ ń fún lọ́mọ lọ́hùn bá mi sọ̀rọ̀ wípé irú iṣẹ́ báyìí òun ò kì í ṣe pé ọmọ tó bá fẹ́ travel ó gbọ́dọ̀ lọ́wọ́ àwọn parents ẹ̀ nínú póun ò mọ̀ pé àwọn parents ọmọ ò mọ̀ sí òun ò kì í má wọ́ọ̀rì wípé wọ́n máa dá ọmọ padà fún mi ọmọ ni mo fẹ́ rí o mo fẹ́ rí ọmọ yẹn láàyè tí nǹkan kò dẹ̀ gbọ́dọ̀ ṣe torí ọmọ ọlọ́mọ ni mo fẹ́ rí wọ́n ní kí n má wọ́ọ̀rì wọ́n fi bá mi sọ̀rọ̀ so bá ṣàṣe ṣàkó sí nìyẹn láti ìgbà yẹn títí à ń pe nọ́mbà yẹn àgẹ́ẹ̀tì ọmọ nọ́mbà yẹn ò lọ́mọ rárá àrí pè rárá lọ́tọ̀ ti láti on the 7 o tọmọ ti kúrò lé àárọ̀ àná ní àárọ̀ àná nìkan bíi 6:30 to 7 yes ó kàn déédéé pé ìyá ẹ̀ ni mo ti pè ìyá àti bàbá ẹ̀ láti Abakaliki wọ́n ti wálé bàbá ẹ̀ ṣe padà ni torí iṣẹ́ nìyá ṣe dúró ó gbọ́dọ̀ dúró kọ́mọ ẹ̀ fi dé ló fi dúró bó ṣe wá pè ní àárọ̀ àná nìyẹn ló pe mọ́mì ẹ̀ pé òun wà ní Sokoto but kò sí owó mọ́tò lọ́wọ́ òun tóun fẹ́ fi wọ mọ́tò láti Sokoto even àwọn méjì ni o náà tàn pé ọmọ kejì bóyá kò mọ̀ rí bọ̀sẹ̀ náà ń wọ́nà bó ṣe fẹ́ délé mi mọ̀ ó ṣàlẹ́ àwọn méjì ni o èlò ló fẹ́ gbẹ̀yìn méjèèjì ó ní 40,000 mo sẹ́ni 50,000 sí láàárọ̀ àná ó nítorí ẹsẹ̀ lòun fi ń rìn òun ò ní bàtà mo sẹ́ni 50,000 sí ra bàtà kẹ̀dẹ̀ wọ mọ́tò ló fi gbéra ní àárọ̀ àná yẹn ó sẹ́ni nọ́mbà POS ní inú gáràjì ń bẹ̀ mo sẹ́ni owó yẹn sí so wọ́n wọ mọ́tò ó ń pè àwọn ti wà nú mọ́tò títí tó fi di àárọ̀ yìí gbòdé Ìbàdàn láàárọ̀ yìí kò sí owó tó máa fi wọ mọ́tò láti Ìbàdàn èló ni wọ́n gbé mọ́tò Ìbàdàn ó ní 3,600 ọmọ kejì tó sọ́kọ́ ó lóun ò rí mọ́ ipò sọ pé kò lóun ti wá mo níwẹ̀ oore tọ́lọ̀ fẹ́ ká ṣe òun láti ṣe yẹn fún tiẹ̀ kóun náà gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ lọ mo ṣàṣàn di owó mọ́tò sí ní Ìbàdàn ó sẹ́ni nọ́mbà POS mo sẹ́ni owó sí ló fi wọ mọ́tò láti Ìbàdàn. afurasí yìí báwo lẹ ṣe mọ̀ sí báwo lẹ ṣe mọ̀ obìnrin yẹn sí. mi ò mọ̀ torí tí mo bá ní mo mọ̀ irọ́ ni mo pa tí mo bá dẹ̀ tí wọ́n á ní mi ò mọ̀ mo mọ̀ pé tí mo bá ń lọ sí church láàárọ̀ morning prayer mo máa ń rí níwájú ilé kan tó máa ń roṣọ mọ́yà láàárọ̀. àdúgbò yìí náà ni obìnrin yẹn wà. bẹ́ẹ̀ ni sà ni mo fi mọ̀ pé ilé tó ń gbé nìyẹn à ń kíra mi kiri à ń ṣọ lọ́rọ̀ mo kàn mọ̀ ẹ̀pẹ́ tí èèyàn bá ń kọjá tó ń ríyàn lójoojúmọ́ ti mọ̀ pé dájúdájú ibi tí ó ń gbèrè mi ò understand kò yé mi torí tí mo bá sọ pé ó yé mi mo parọ́ ni torí kò ń ṣe irun àtijọ́ tí mo ti máa ń rí irun gígẹ̀ ló wà lórí ẹ̀ tó bá pé ó ń ṣe irun mà ní pé bí àgbà tó lọ bá ṣe irun ni àjọṣepọ̀ wà láàrin wọn mi ò rírun lórí ẹ̀ rí látijọ́ tí mo ti máa ń rí in fact kò sí ìyà kankan tó ń jẹ kò sí kankan tó ń jẹ níyà kódà ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní àdúgbò pé èmi kọ́ ni mo finú mi bí kò sí àwọn èèyàn kò wọ́pọ̀ náà àwọn tó mọ̀ pé èmi kọ́ ni mo bí àwọn èèyàn kàn ha nígbà tí mò ń sọ ọkọ̀ pé mo ti pè yí ẹ̀ mo ti gbà bẹ́ẹ̀ wọ́n sọ pé rọ́ ni mọ́mì sẹ́yìn kọ́ lẹ bí blessing ni mo ní èmi kọ́ ni mo bí ọmọ àbúrò kọ́ mi ní àìrọ́ ni because tá a bá wà ń ta bó ṣe máa ń ṣe màmá lọ́mọ mi ṣe everything kò sẹ́ni tó lè mọ̀ kò sí ìyà kankan tó ń jẹ mi rò pé nǹkan jẹ níyà ìgbà míì gan tó bá fẹ́ sáfẹ́ gan tó fẹ́ kù díẹ̀ káàtó kí wọ́n má jẹ èmi ni mi ò ní jẹ mo gbọ́dọ̀ satisfy wọn torí pé wọn kán má lọ wò ta kán má lọ ṣe nǹkan tí ò yẹ kán ṣe mo gbọ́dọ̀ tẹ́ wọn lọ́rùn.
kí lẹ rò pé ó lè fà á tí irú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó fi ṣẹlẹ̀ sílẹ̀ sí? kò yé mi ò mọ̀ torí tí mo bá sọ pé mo mọ̀ mo parọ́ ni bóyá wọn torí according to báwọn èèyàn ṣe ń sọ gbogbo èèyàn tó ń gbọ́n ní wọn kì í bá wọn sọ̀rọ̀ lójú lásán nǹkan tí most àwọn èèyàn ń sọ nìyẹn even àwọn ìlú òkè gan gbogbo ìlú agan náà ti gbọ́ tán ti ń pè ní pé kí ló ṣẹlẹ̀ kò ń ṣojú lásán o létà gan ni mo ṣe wá mọ̀ pé ọkọ ẹ̀gbọ́n babaláwo ni ládùúgbò ipò òun gan olóṣà ni mi ò gbà tí mi ò mọ̀ jẹ́jẹ́ mi ni mò ń lọ bí ti bá lọ ni mo kọjú mọ́ so ìgbà tó ṣẹlẹ̀ táriwó làwọn èèyàn ṣe wá sọ pé ìgbà yìí ni wọ́n ládùúgbò èèyàn báyìí ni wọ́n ìgbà báyìí ni wọ́n pé àyè ṣọ́ra o kódà ọkọ ẹ̀ ń lérí kiri o ìdájọ́ tó bá tọ́ àti tó bá yẹ òun ni kí ìjọba ṣe torí mi ò ní orúkọ ẹjọ́ okòwò àtijọba ẹ̀kọ́ tí n bá ní pé ẹ̀kọ́ tí mo rí kọ́ ní ti mímójútó mi ò fi wọ́n sílẹ̀ nígbà kankan lẹ́yìn pé wọ́n bá lọ sí skul kí wọ́n dé bí n bá lọ ṣọ́ọ̀ṣì àjọ ń lọ ni tí n bá wà lé àjọ wà nílé ni so tó bá yẹ pé ọmọ tí mò ń fi sílẹ̀ tó ń rìn kiri sáà bó bá rìn kiri tí ò ní olùbáwí tí ò ṣe kan ni màá sọ pé bóyá nǹkan tó fà á nìyẹn kò sí àyè fún wọn àjọ máa ń jókòó àjọ máa ń ṣeré even tí máa ń tẹ fóònù torí èmi kàwé dáadáa kí n má sọ nǹkan mi tí bá ń tẹ fóònù òun ló tún máa gbà á lọ́mù pé mọ́mì báyìí níbí ìníkẹ́tẹ̀ eléyìí ni máa ní ẹ wá wo eléyìí ẹ̀wò kan tó ń lọ ṣe o ṣe ti rí ẹ jẹ́ máa fi kẹ́kọ̀ọ́ o ẹ má wà tí ò dáa ó máa sọ àpé mọ́mì ẹ trust mi lè bójú yín jẹ́ àmọ́mì ẹ trust mi ṣé ẹ lè tó àmà ní àmì ìmú ẹ o ìwọ ló mú ara ẹ mo máa sọ ìwọ ló mú ara ẹ mi ìmú ẹ tó bá ní kí n trust ẹ màá trust ẹ tó bá dẹ̀ tún ní kí n trust ẹ again màá tún trust ẹ ṣùgbọ́n ìwọ ló mú ara ẹ so kò sí nǹkan tí mo rí màá pè wọ́n so mi ò rí nǹkan tó yẹ kó lè ṣerú nǹkan báyìí àmọ̀ràn tèmi ní gẹ́gẹ́ bí ọgbọ́n tèmi pé kí a mójútó àwọn ọmọ wa dáadáa ká fà wọ́n mọ́ra ká mójútó wọn kí wọ́n máa sọ tinú wọn kó máa sọ fún wa tó bá ń sọ tinú wọn jáde èèyàn á mọ̀ gbèsè tán fẹ́ gbé pọ̀tọ́ ọmọ yìí èmi ò